àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹṣkẹṣkẹ àwọn aládùn rẹ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá bẹ̀. Hello. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Junior. Happy birthday to you. Olamide. Happy birthday, bro. Yeah. Long life and prosperity. Yeah, ó ṣé gan ni. I really appreciate. Mo mọ̀ pé gbogbo treat làwọn dájú àti mọ́mí wà fún ẹ lónìí. Àbí náà, àbí o. Junior, ṣé wàá gbàgbé kéèkì mi? Mo lè gbàgbé náà o, trust me. Alright, mo kàn ní kí n kí ẹ ní I will call you later. Okay, no problem. Ó ṣé gan ni. Yeah, have a nice day. Yeah, bye. Wow! So it's my birthday. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. It's my birthday. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ń bẹ. pẹ̀lẹ́ báwo ni báwo ni náà tẹ. Mo try. Ẹ ń jáde ni. As you can see. But Junior mo ṣáà ń gbọ́ lánàá tí èmi àti dájú ẹ̀ sọ pé a ní láti tètè jí jáde láàrin pẹ̀lú big mummy. wọ́n á tún ní question wọ́n mọ̀ yẹn. Mo rántí. Notice any physical difference lára mi? Like you added weight or you lost some weight. Mọ́mí kí lẹ̀yin notice? wo Junior as you can see mi fẹ́ kí dájú ẹ bẹ̀rẹ̀ sí sọ pé mi mò ń dílé àwọn. Daddy kí lẹ̀yin notice? Mo notice pé orí ẹ̀ tẹ̀sẹ̀gbẹ́ kan. Orí mi ò tẹ̀sẹ̀gbẹ́ náà. Adékèmí notice kankan gbà. Ìtí mo ṣe ń béèrè ni pé today is my birthday anyway. Oh my darling. Oh sweetheart. Wo to think of it kò jẹ́ pé mo gbàgbé o bó ti nítorí pé mi ò ti check reminder mi ní èní alarm ò tí ì dùn fún nǹkan bẹ́ẹ̀ yẹn. Alarm. I'm so sorry darling. Happy birthday Junior. So anyway kò sí problem. Thank you. Mọ́mí kí lè máa rà fún mi báyìí. Trust me, I'm going to surprise you. Thank you. Sure, I trust you. Daddy, ẹ̀yin ńkọ́? This. Same pẹ̀lú nǹkan. No, as ẹ̀yin sọ títí yín kí lè máa rà fún mi. Kí ni wọ́n fẹ́ rà fún ẹ? Ìgbà wo ló di kókó tí wọ́n ra nǹkan fún ẹ? Ojoojúmọ́ ló ń fojoojúmọ́ ló kàn ń bàjẹ́ sí kí ni wọ́n máa rà fún ẹ? Ṣé ìwọ jẹ́ kókó ni? O tún rẹ́nu fi sẹ́, mẹ́mì kí lẹ máa rà fún mi, dádì kí lẹ máa rà fún mi. Má dà lóhùn. Ọ̀lẹ olè alápá má ṣiṣẹ́. Mommy, actually, today is my birthday. Ìgbà náà ńkọ́? Ká jáde láyé ni àbí ká máa sá lọ. Ìwọ ló máa kọ́kọ́ ṣọjọ́ bí ni. Abẹ́lòmí ò tí ì ṣe rí. Aláìní tìjú ara ẹ̀, àwọn ẹgbẹ́ ẹ̀ kan wọ́n ti dolórí ilé tí wọ́n ti ń run a whole house. Tí ò ní tí ò sí yọnu tí ò sí nǹkan kan, àwọn náà máa dictate kí ló máa ṣẹlẹ̀. Ó wà ń bẹ̀rẹ̀ ẹ̀gẹ̀ ìyẹn ni ká jókòó tì ká máa sá lọ. Mọ́mí ẹ̀ nù. Àbí torí pàbúrò ẹ̀ ò dẹ̀ sílé ló ṣe sọ̀rọ̀ ẹ̀ di last born. Mo béèrè ni. Iṣẹ́ kí ló ti ṣe láàárọ̀ yìí? Mo ṣe jí ni actually. Fọláṣadé. Ó ṣẹ̀ṣẹ̀ jí. Ṣé n tó ń kọ sí lára lílé? Odidi ọkùnrin tó jẹ́ pé tó bá dijọ́ iwájú, òun ló máa jẹ́ àrólé tó máa di ilé mú. Junior sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ń jí, look at the time. Má sọ fún. Junior, iṣẹ́ òun náà ni wọ́n náà ti ṣe láti gbà tó ti Mi ò tí ì ṣe nǹkan kan mú kọ ní pé kí n wá bá yín kí n. Òrì gbẹ́nu ẹ sọ̀hún.
kó gbé gbogbo ẹnu ẹ kó mú gbogbo ètí ẹ kó já kó swallow ẹ up. What is wrong with you? Kí ló dé tó yọ̀lẹ? Junior lápá ò lè fi ṣiṣẹ́. Ọ̀lẹ àfàjò alápá má ṣiṣẹ́. Oríṣẹ́ kò ṣe àmọ́ tó bá róúnjẹ ó máa jẹ. Jíjíjíjẹ àti ṣe ọ̀rọ̀ àti jẹ pòlápòlápòlápòlá ọ̀lẹ játijàti òríṣẹ́ ṣe ojí láàárọ̀ kùtùkùtù ọmọlúàbí ìwọ òríṣẹ́ múṣe láàárọ̀ òríṣẹ́ múṣe tó bá ríṣẹ́ òní lọ́ máa lagi lẹ́kùlé dádì ẹ̀ ọ̀dẹ̀ alápá má ṣiṣẹ́ orí nọgbọ̀nọgbọ̀n náà Junior gbogbo tí mo sọ kalẹ̀ kò lè sí ni. no nǹkan. gbọ́dọ̀ sọ̀hún èmi mo sọ̀rọ̀ o fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn o fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn o ọkàn àwọn ọmọ yìí ti bàjẹ́ jù o. ṣé lákàyè ò sọ fẹ́ pé ó yẹ kó apologize bẹ́ẹ̀. gbẹ́gbẹ́rẹ́ kó dìde kó wájú mi kó lọ ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe èní ní bẹ́ẹ̀ di ẹ̀. Junior. ṣé gbọ́ ẹ wá fún ọ. Mo wá bó ni. dáadáa ni wo inú ilé wa wà bọ́rìn ilé ni mo wá ní kí n wá ṣeré lọ́dọ̀ ẹ̀. káàbọ̀. mo play game ni. mo play game. ṣégbò ẹ ṣé ìwọ náà ò rántí nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí ni. kí ni ẹ. o ò rántí nǹkan kan. rántí nǹkan kan kí ló ń ṣẹlẹ̀. o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí. àní mi ìrántí nǹkan kan kí ló ṣẹlẹ̀. anyway oní bẹ́ẹ̀dẹ̀ mi. oní ní bẹ́ẹ̀dẹ̀. kí ló dé jọ wá pariwo. Happy birthday! kí ló ṣe báyìí. Happy birthday! 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 kí ló ṣe báyìí sí. bẹ̀rẹ̀. ṣégbò kí ló dé kí mo ṣe fún ẹ. bá ṣe máa celebrate birthday nìyẹn wo ládùúgbò wa bá ṣe máa ná wọn nìyẹn o tiẹ̀ tí ì rí nǹkan kan. ṣé bí wájú àdúgbò yín ni. wo o tiẹ̀ tí ì rí nǹkan kan yẹ lọ bomi wá. wá. èmi á sọ pọ̀lọpọ̀ ọdún láyé nínú ẹ̀yẹ ni ó fi sọ pọ̀lọpọ̀ ọdún láyé. o ní ìṣe birthday mi mo ń ṣe eré lẹ́kàn ni. irọ́ ló ń pa. is it your birthday. irọ́ ni tó o ní ìṣe birthday mi. òní ni birthday ẹ. fẹ́ lé mi pa ní. òní ni birthday ẹ. o ní ìṣe birthday mi. tó bá sọ bẹ́ẹ̀ gbà. wo ìgbà tí mo gba pálọ̀ kọjá nísìn wọ́n wo Chinese film kan jẹ́ ká lọ wo fún. rárá mi ò mọ̀ ọ̀rọ̀ yìí mo ń pè é lọ. mi àmọ̀ ló dé. ṣẹ̀wá parọ́ fóònù bẹ́ẹ̀ kí ẹ fẹ́. Ikú. so ìwọ náà ti wá mọ̀ bí rí rárá ìwọ náà taste ikú. ṣé torí ẹ ló ṣe wá gbà mí bẹ́ẹ̀ yẹn ṣé èmi fẹ́ pa ẹ́ ni. o fẹ́ pa mí lẹ́ẹ̀kan yẹn kí ló máa pè yẹn ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọpọlọ lórí mi. ọpọlọ lórí ẹ ṣé èmi mo ní kó máa parọ́ pé ní bẹ́ẹ̀ di. náà oní bẹ́ẹ̀dẹ̀ mi náà mo ṣe mistake. èní ni bẹ́ẹ̀ di ẹ náà èní ni bẹ́ẹ̀ di ẹ tó sọ pé nìkan ni bẹ́ẹ̀ di ẹ oní bẹ́ẹ̀dẹ̀ mi èní ni bẹ́ẹ̀ di ẹ. yes tó bá try yẹ wo ò ní láìka rẹ lẹ́nu ó yá jókòó. ṣé ìwọ mọ̀ pé téèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ di wọ́n máa ń nà wọ́n ni àbí wò kí n wò lórí tẹ́lẹ̀ wò kí n wò nù. so torí mo wá ń ṣe birthday lónìí yẹn wá mi pé kí n wá land hospital àbí kò jọ má pa mí. kọlọ nàyàn lójú oorun. ìyá pẹ̀lẹ́ ṣó dùn ẹ ni. rárá kò dùn mí. gbogbo birthday yẹn náà ló kú bọ́rin báyìí ṣe kò sí nǹkan téèyàn lè ṣe lónìí. gbogbo birthday wo ló bọ́rin tí ẹ dúró dájú àti mọ́mí nǹkan. wọ́n ti jáde pẹ̀lú big mummy jàre. ó dé. ní sùúrù kí. big mummy wà nílé. kí wàá lariwo báyìí sí ìwọ ọ̀sìn lé mo ní wọ́n ti jáde. wọ́n ti jáde. mò ń lọ ilé wákàtí tó dé. ní sùúrù ṣé bẹ́ẹ̀ náà ló wá bẹ̀rù wọn tó ni. ó dé big mummy tó jẹ́ pé
wọ́n burú débi pé tí wọ́n bá mi báyìí iná ni iná lójú iná lẹ́nu. Èmi olóòmájẹ ìyá sóko. ara ní sùúrù. wọ́n sì ní bàbá wọn ti jáde. Bóyá èmi rò pé mo lè dúró síbi o. kí ló dé. bóyá ká jáde. mi ò níbi tẹ́mi lè lọ o ti sọ fún ẹ níbi tí mo lè lọ lónìí ní mo wà. Bóyá ká lọ jẹun. jẹun níbo. níta bóyá lú. mi ò ní wọ́n náírà wọ́n ṣíṣì mi ò ní lọ́wọ́ tí mo lè mú jáde mú ìwà. o lówó kankan lọ́wọ́. o lówó kankan. jẹ́ ká lọ. ta ló máa sanwó ta ló máa sponsor mi. agbára Ọlọ́run ká. kí ló sọ. agbára Ọlọ́run ká. Ṣègbóòsì. ká jáde. ká jáde. ká lọ jẹun. agbára Ọlọ́run ká. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ṣègbólálá ọ̀rẹ́ mi ó dùn gan. àjùmí ojú ṣẹ́gun ẹ̀ ó surprise me gan. This is like the best birthday present ever. Ṣègbólálá. ẹ jẹ́ bá mú serviette wá àbí it's my birthday àbí. Sori Junior, èmi gan surprise ara mi. Sori, mi ò mọ̀ pé ìgbàgbọ́ mi ti sanra. Mi mọ̀ pé ìgbàgbọ́ mi ti tó ra bàtà tó wáyé. Ìgbàgbọ́ mi ti gidi. Ìgbàgbọ́? Ibo ló ti wá rówó? Junior, ìgbàgbọ́ ni. Ṣé gbogbo o mọ̀ kí gbogbo nǹkan tààrà yìí ó pọ̀ gan. Ibo ló ti rówó? Junior, ṣé bí mo sọ fún ẹ wípé agbára Ọlọ́run ká. Ṣègbólálá. Àbò tí ń ta bàbá Ìjẹ̀bú. Bàbá Ìjẹ̀bú kọ́ yóò ṣògbó ni. Ṣẹ́gun ẹ̀ ibo ló ti rówó ta fi máa ra oúnjẹ nǹkan tí mò ń béèrè nìyẹn ṣé kò yé ẹni. Àní mo nígbàgbọ́ ìgbàgbọ́ mi sanra gan. Ṣẹ́gun ẹ̀ ibo nǹkan tààrà yìí ó pọ̀ gan-an ibo ló ti máa rówó ta fi máa san oúnjẹ. Ó fẹ́ kí n ṣàlàyé fún ẹ. Màá ṣàlàyé. Sori lánàá mo lọ sí ṣọ́ọ̀ṣì. O lọ ṣọ́ọ̀ṣì? Mo lọ ṣọ́ọ̀ṣì yẹn náà dá. Sori pásítọ̀ wa wọ́n wá wàásù kan. Pásítọ̀ wa máa ń wàásù náà. Ìwàásù wọn ó lágbára. Sọ pé kí náà fi wàásù. Ní sùúrù ẹ jẹ́ bá àmútayín wá náà. Gbogbo ẹ̀. Pásítọ̀ wa wàásù. Wọ́n wàásù nípa ìtàn Jésù àti Pétérù. Tí Jésù fi ìgbàgbọ́ tó fi ń rìn lórí omi òkun. Gẹ̀ ó kàn wẹ̀ ẹ̀yìn ni ó ní Pétérù tẹ̀lé mi tí Pétérù ṣe ń tẹ̀lé nìyẹn Pétérù náà yan ẹ̀kan náà Pétérù kan ṣe èrèméjì ni bó ṣe ń rí. Ṣẹ́gun ẹ̀ ìwàásù ẹ̀ ìsápò nǹkan tí mò ń béèrè ni pé níbo láti máa rówó táwọn máa san oúnjẹ. Junior, èmi nígbàgbọ́ mo dẹ̀ fẹ́ kó o nígbàgbọ́ má ṣe yè mí. Ìgbàgbọ́ kí ló ń sọ? Ìgbàgbọ́ pé wọn ò ní béèrè owó oúnjẹ lọ́wọ́ wa ni. Ṣẹ́gun ìṣá rẹ̀ yáṣá. Ṣé mo jọ aláàárẹ̀ ni? Ṣé o wà òkè? Ṣé ìrì tó rí mi orí mi pé mi ò wà òkè ni? O mú owó lọ́wọ́. Èmi ò lówó lọ́wọ́ ṣùgbọ́n mo nígbàgbọ́. O bá ti sọ fún mi ní òun owó lọ́wọ́. Ṣé mo sọ fún ẹ pé mo lówó lọ́wọ́ ni? Kí ló wá sọ tẹ́lẹ̀? Mo sọ pé agbára Ọlọ́run ká. Bẹ́ẹ̀ ló sọ agbára kí ló ń sọ olówó lọ́wọ́. O wá ń sọ̀rọ̀ gbàgbọ́. O bá dé ti sọ fún mi ká tó kúrò lé náà. Má ti mú owó dání. Mo sọ fún ẹ pé agbára Ọlọ́run ká. Agbára Ọlọ́run ló ń sọ kí ló ń ṣe báyìí sí i. O ti kó bá mi. Junior, wo nígbàgbọ́ torí mi nígbàgbọ́ tó bá ti nígbàgbọ́ má ṣe iyèméjì o. Jẹun kíá. Bẹ́ẹ̀ ló sọ̀jọ́. Tó o mú owó lọ́wọ́ o dẹ̀ ń jẹun gbé gidi lẹ́jọ́. Kí ló ń ṣe? Àní kò nígbàgbọ́. Ìgbàgbọ́ gbò tó o tiẹ̀ mú owó lọ́wọ́ látẹ̀kan. Ó kó bá mi. Máàmù sábẹ́ẹ̀tì wọn ju kí ló ṣe báyìí. Orí kí n. Junior, ilé yá. Ẹ ṣé o. Ẹ̀gbọ́n, oúnjẹ tẹ jẹun kọ́ ṣẹ́ ni sọ oúnjẹ yín ni. Ìgbàgbọ́ mi rọ̀ mọ́ Jésù olùgbàlà. Ìgbàgbọ́ mi rọ̀ mọ́ Jésù olùgbàlà.
ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò dòdò Jésù n kò jẹ́ kí ló dé báyìí kí ló sọ dé báyìí. alákòóbá òṣì wọ́n kọ́ ló kó bá mi ni oníkan tó kó mi sí báyìí sìn mo fọwọ́ búkà èmi Junior Agimanto èmi Junior Akílápá òwò tó dádì mi Dr. Lárẹ̀wájú àdùnmọ̀ mo fọwọ́ mi bí. ṣe ìwọ kọ́ ló ṣe iyèméjì ni. èmi mo ṣe iyèméjì tó bá tún sọ̀rọ̀ iyèméjì sí màá fi kí ni màá fi yọ orí ẹ̀. mo fọwọ́ búkà tẹ́ kí n wálé kí n máa gba èsì sórí kí n máa jẹ kéèkì kí n máa wà òkè wà kó mi sí yà olúwo yẹn fọwọ́. ṣé ìwọ kọ́ ló ṣe iyèméjì ni ṣé mo ní kò nígbàgbọ́. tó bá tún sọ̀rọ̀ iyèméjì ege màá fi kí ni màá fi yọ orí ẹ̀. èmi ṣe ń rò sí pé ká fọbọ́ díẹ̀ sí ká tún kábọ́ wá sí ká lè jàmàlà sí. ká lè jàmàlà. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ló kó bá mi. ṣá ti bẹ̀ wípé. mo ti gbọ́ mi ò bínú. ó dé. Happy birthday to me, Junior Adùn. On this celebration of mine, Junior Adùn. Happy birthday to me, Junior Adùn. Many happy returns, Junior Adùn. Happy birthday to me, Junior. Mọ́mí ṣe pé wọ́n surprise mi. Wọ́n lè gbé surprise yẹn dé. Wọ́n sọ. Kí ló ṣe báyìí sí gbogbo àmàlà tó jẹ ní búkà nǹkan kò yẹn ò tí ì tó ẹ̀ àbí. Ṣèbúwọ̀ náà ló sọ wípé omi làmàlà ó ti dá gbogbo ẹ̀ láti fi fọbọ́ tán. Anyway díẹ̀ ni màá fún ẹnu ilé yìí o tó bá dẹ̀ ti fún ẹ díẹ̀ báyìí díẹ̀ ń tó ní oníkan ni o. díẹ̀ tó máa fún mi bí kò pín sí méjì ni. o fẹ́ jẹ́ tán ni o lè. jẹ́ kókó fún mi lé ilé tó wà lórí. ní sùúrù tí máa mú kan wà á mú kan. èmi ti jẹ́ tán yá mú mi wá. àbáyẹ ẹ̀jẹ̀ kan sí. kéèkì díẹ̀ máa fún ẹ. wọ́n mi surprise yẹ. ó tutù kékeré ló bu tiẹ̀ ló bu yẹn o tiẹ̀ ló bu yẹn o jẹ́ kí mi bu tèmi. tó wá ṣé o ló ṣe bẹ́ẹ̀ dè ní o ló ní kéèkì ní. àjọ ṣe bẹ́ẹ̀ dè ní àjọ ṣe bẹ́ẹ̀ dè ní. jẹ́lé náà. ilé ìkéré. ṣé o ló ṣe bẹ́ẹ̀ dè ní. àjọ ṣe bẹ́ẹ̀ dè ní. ìyá jẹ bí àbàlà kọ́ bọ̀. kí kò bọ̀. ṣe gbóòsì. yóò bá jẹ wo irú bá dé báyìí ni ká máa rí gbogbo gbà o ká máa jàmàlà tán ṣùgbọ́n ká má máa fọbọ́. ọkọ lè jẹ́ ká fọwọ́. ẹ káàbọ̀. Ọ̀gá olúwa ṣeun. ẹ káàbọ̀ mà. ẹ wá ní kí a bù sí òṣì. ẹ káàbọ̀ mà ẹ má dáadé mà. nínú nǹkan náà ẹ wá ní ó ṣe máa forí ẹ̀ lálẹ̀ kí n lè bá a mọ̀ pé ó fẹ́ kí mi. bẹ́ẹ̀ dẹ̀ wá rí kẹ́kẹ́ káàbọ̀ mọ̀ tó bá ti wà bùn sí tó ti wà burúkú kan tí ò ṣe é ṣe ló máa fi ẹ̀ káàbọ̀ mọ́ dàbí ajá ta ní kí ló ṣẹlẹ̀. o ṣe fa hàn lálẹ́ lẹ̀ kí n lè bá a mọ̀ pé òun kí mi. ẹ káàbọ̀. ẹ pẹ̀lẹ́ ẹ ṣàgbọ ìgbà ọgọ́ ló ti débí. àtàgò 12 ni. àtàgò 12 ló ti wà ń bí àti nílé yín àti bíbá ètò wa kí ló ti ṣe gangan kí ló ti achieve lẹ́nì. jàmàlà. ó jàmàlà látàárọ̀ nǹkan ẹyọkọ torí ṣe nìyẹn ṣírú àwọn èèyàn tó yẹ kẹ máa kó pọ̀ kẹ máa kó lù mọ́mọ́ tọ́ lélẹ̀. ẹ wo ẹjọ́ torí ọlọ́run èmi gbé kéèkì sí bíbá yìí. kéèkì tó wà bíbá yìí nǹkan mo fẹ́ gbé lọ fún Esther ó ti pè pé kí n bá òun gbé wá. kò sí kéèkì ń bẹ̀. sista mi àbí ṣé anybody wá gbé kéèkì ọ̀hún. àbí mi náà Esther ò mọ bí o ó kàn pè mí ni ó ní pé kí n máa bá òun gbé bọ̀ kò mọ bí kò débi rí. Junior mo ṣe ìrántí ni mo fẹ́ lọ achieve nǹkan lé wa
mo fẹ́ lọ ilé wa lọ. níbo ló ń lọ jókòó síbí níbo ló ń lọ. ó ní mi tí àchíìfù kankan lé farabalẹ̀ jókòó. kí n lọ àchíìfù ilé wa. mọ́mì ṣe rí ìgbà tí a gbé kéèkì yẹn a gbé lọ sí kitchen. o ṣe ọkọ mi. torí ní ibi bí yìí àwọn eku ń sá káàkiri. eku nínú ilé báwo ṣe. àwọn eku ń sá káàkiri. ara nǹkan tẹ̀mí sọ nìyẹn ṣé tó bá yẹ pé junior yìí ń túnú ilé ṣe káàtì ẹ̀wà aláàbúrò ẹ̀ ò sílé tóun dẹ̀ ń tún lè ṣe ní gbogbo ìgbà èyí torí pé eku rí nǹkan tó he kiri tó he jẹ káàkiri nílẹ̀lẹ̀ lẹ́kùn ṣe wọnú ilé tí wọ́n bá ní kọ̀kọ̀ jẹ́wọ́ ní wọlé náà. bọ̀ sísá mi ó ṣe sọ fún mi ò rí eku kọ́kọ́. ṣé wọ́n nídìí pé kẹ́kù wọlé ni ṣé bí torí pé wọ́n rí nǹkan jẹ ni tí wọ́n bá máa rí dọ̀tí jẹ nínú ilé yìí ṣé eku máa dédé wọlé ni. À sọ fún yín kẹjẹ káwọn ọmọ jí láàárọ̀ kùtùkùtù kẹjẹ kí wọ́n ṣiṣẹ́ ọjọ́ wọn òun nìyẹn kò eléyìí òmù yìí iṣẹ́ dín yóò ní ṣe idiot yìí náà bòròró yìí á kó lé wọn á máa bọ̀ bíbà yìí ó lóun ti débi látago méjì lọ títí di ìrọ̀lẹ́ yìí ó dẹ̀ sì wá bíbà yìí tó jókòó ǹjẹ́ kí ló ṣe ó lóun jàmàlà idiot àfijàtijàti wọ́n fi yẹn fọnù gate ó yá bẹ́ẹ̀ mi gbé kéèkì jọ. Yes ma. kó jẹ́ kí wọ́n tètè lọ kílẹ̀ tó ṣújú. mo ti wá bá wa pò báyìí. kí la máa ṣe báyìí sí. wo inú mi tiẹ̀ ń dàrú báyìí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbẹ́ ń gbọ̀n bóyá kí n lọ yàgbẹ́ lé. a ní tọ́lẹ̀tì mi bí ni. tọ́lẹ̀tì tí kò tí kún ni. ara kò tí kún. èmi rò kó tí kún. ara. Junior ẹ má sọ mí lẹ́nu ẹgbẹ́ kéèkì náà jáde náà. kí la máa ṣe ìwọ náà kọ́ ló ní pé ká ló máa ń jẹ kéèkì ni. hello emergency nílé wa mò ń bọ̀. Junior wo emergency ṣẹlẹ̀ lé wa lọ́wọ́ mò ń bọ̀. nígbà ló ń dájọ́ dúró síbí kí ló ṣe. emergency ni. ara kò emergency kankan. bọ́rọ̀rọ̀ tatu ni bòròrò. ìwọ ló ń bá sọ̀rọ̀. èmi ayé mi o yẹ mi sí kéèkì jẹ bá. farabalẹ̀ kí la máa ṣe báyìí. tí ń jàmbá ṣe ni. ó máa lọ ra kéèkì mi ni o. èmi àwọn wà ní sùúrù ní sùúrù. èmi tí mi lówó oúnjẹ lọ́wọ́ nígbà tó wá ra kéèkì mi ò lè jẹ yẹlé kejì báyìí o. wàá jẹ yẹlé yìí o. ṣe lábọ́ létí máa fọ. kéèkì ti tèmi dà because kò lè jẹ́ kéèkì mi ṣáà lè jẹku kékeré that's big cake. ṣé wọ́n tiẹ̀ jẹ́ ni léyìí ò jẹ́jẹ́ kéèkì yín kéèkì dà. sọ̀rọ̀ náà. kí ló ṣe àfẹ́ sọ̀rọ̀ náà kọ́ ni. báwọn páàkì ẹ̀ dáadáa. fi ó tún fọwọ́ la. Junior where is my cake? kéèkì tí mo gbé sórí tébù tó nígbà tẹ́kù tí ń sáré lé káàkiri ó wá bá mi gbé wọ kitchen lọ where is the cake? ó dé sọ̀rọ̀ gbogbo ìyá lọ́sẹ̀ yìí. kò ní yìí. Junior. kéèkì Esther. súnmọ́ wọn dáadáa bóyá wọn rí súnmọ́ wọn dáadáa. súnmọ́ yìí kó bá mi. sísá mi. so èkúté tẹ̀ ń sọ látàárọ̀ gbogbo èkúté ilé tẹ̀ ń wí yẹn. sísá mi. ẹni sùúrù ẹni kọ́kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ lè jẹ́ kọ́kọ́ sọ mo ṣe rí dádì òní bẹ́ẹ̀dẹ̀ mi dádì wa ní pé mọ́mì dádì ọ̀wá ní àwọn bàbá mi gbé kéèkì wá. ó ti sọ̀rọ̀ tó jẹ́ sọ tèmi. so kéèkì yẹn lèmi wá rò pé ó wà lórí dining nígbà táwa dé bàbá ṣe jẹ́ nìyẹn. wọ́n jẹ́ ẹ wo bí o ní kékeré bí àkàrà 50 naira. ó yẹ kí wọ́n lọ jẹ tuni. mọ́mì ṣe ní olóúnjẹ gbogbo ẹ̀ o olóúnjẹ jù bẹ́ẹ̀. mọ́mì ṣe rí kéèkì yẹn ló jẹ́ sísá mi èmi sùn. nínú kéèkì mi. mọ́mì ṣe rí kéèkì yẹn. èṣù ro lẹ́nu. ọmọ ẹ̀ ni o Junior tún ni o kéèkì tí sísá fílẹ̀ sórí dining pé ti ìyá Esther tó fẹ́ gbé lọ fún pé tá bá ti dé láti ibi tá lọ bá ṣe dé bó ṣe ń wá kéèkì Junior. ń bọ̀ dádì kò kì í ṣe bẹ́ẹ̀. wọ́n jẹ kéèkì mi kú kékeré òun àti sẹ́gbọ̀wẹ̀ òun àti sẹ́gbọ̀wẹ̀ jẹ kéèkì mi ẹ̀wọ̀n kan tó jẹ́ kù. dádì actually ṣe rí nígbà tí ẹ jáde nílé. will you shut your trap? irú ojú kòkòrò wo nìyẹn náà. dádì kékeré mo jáde. tí mo dẹ̀ ìjà tí mo bẹ́ẹ̀ ra kéèkì tìrẹ dání. ẹ ti ra kéèkì fún Junior. wo ọkọ mi ìyẹn tó ṣe yẹn náà dà
bá mi gbé kéèkì yẹn fún sista mi báyìí course, kó ra gbé fún yẹn star kí lè tiẹ̀ sọ́ọ̀tì ara ẹ̀ out kí tó wá fàbọ̀ sóhun lára. olúwa ti ṣeun màá máa gbélé lọ sí ọ̀dọ̀ yẹn star tẹ́ ń kó àwọn ẹrù mi. By the time I finish dealing with both of you. Ǹjẹ́ máa bínú. bí mi fẹ́ pẹ́ sà pé mo ti ń bọ̀ ni. àmọ́ wọ́n kọ happy birthday junior sórí eléyìí náà báwo la ṣe wá máa ṣe báyìí. ẹ jẹ́ kí n wá bí mo ṣe máa. bóyá kí n fẹ́ nu lá bẹ́ẹ̀dẹ̀ junior happy birthday kan. mo gbé irú ọmọ wo ni mo tiẹ̀ bí jò yìí. sísá mi àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o òyìnbó bò àwọn aládùn rẹ o òyìnbó bò ṣe àwọn aládùn rẹ o ara ilé ẹ jáde ṣe o àwọn aládùn rẹ o èrò ọ̀nà ẹ̀yà wá o àwọn aládùn